a ò kú ní rí láburú láṣẹ Ìdùmarè. Èyí tí mo mú wá fún yín yìí ni wọ́n ń pè ní láburú. Tẹ́yìn bá ti wo láburú lórí Jíire Ògúnléyè TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àníkẹ́ Àmì tẹ́ ẹ ti wo láburú lórí Jíire Ògúnléyè TV, ẹ má gbàgbé ẹ máa subscribe kẹ́ ẹ máa like ẹ̀ kí part 2 láburú kó lè tètè jáde. Ẹ kú kalẹ̀. Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Bí èyí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàpàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yẹn kẹ́ ẹ lè máa rí gbogbo bá a ṣe mú wá lẹ́yọ̀kọ̀ọ̀kan ìjèjì. Láburú òun leléyìí látọwọ́ Jíire Ògúnléyè, ó dẹ̀ ti ń ṣò lórí Jíire Ògúnléyè TV lórí YouTube. Ṣé ẹ rí oore téèyàn bá ṣe fọ́mọ ẹyẹ kò ṣeé gbàgbé o. Bẹ́ẹ̀ dẹ̀ ni oore lórí ń wọ́tọ̀. Ohun gbogbo tí Elédùmarè dá gbogbo wọn ló nílò ká máa ṣoore fún, kì í ṣe ọmọ èèyàn nìkan. Ẹ̀yin náà lọ wo láburú lónìí kẹ́ ẹ mọ nǹkan tí mò ń sọ dáadáa. Sinimá yìí ó dùn. Eléyìí gan ni ogun àìfojúrí, òun gan làbá máa pè ní ogun àìfojúrí. Àwọn ọ̀nà tó yẹ pé ogun yẹn tún gbàṣẹ́ náà tá a dẹ̀ fojú rí, òun náà ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀, ṣùgbọ́n torí pé àlóye ni a fi rí. Láburú, A Battle Beyond Sight is a 2026 Yoruba supernatural drama that explores the intersection of professional success, domestic harmony, and the spiritual realm. The film stars Jíire Ògúnléyè, Àníkẹ́ Àmì, and Michelle. Ṣẹ́yìn expect part 2 yẹn àbí ẹ ò tiẹ̀ fẹ́ rí part 2 yẹn rárá? Kí lẹ lè rate sinimá yìí? Ẹ lọ wò ó lórí Jíire Ògúnléyè TV. Lẹ́yìn tí ẹ bá wò ó tán, ẹ padà wá sí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ wo description mi kẹ́ ẹ wo béèrè tí mo béèrè lórí sinimá Láburú. Ṣẹ́yìn retí part 2 àbẹ́ ẹ̀ retí? Bẹ́ẹ̀ bá ń retí part 2, ẹ máa fi sí comment section. Ẹ má gbàgbé o, tó bá jẹ́ èní jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ń ṣalábàpàdé ìkànnì yìí, ẹ bá a subscribe kẹ́ ẹ tẹ notification bell kẹ́ ẹ lè tẹ̀lé wa. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.